hòtẹ́ẹ̀lì la wà ẹ ò sì gba yàrá náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ná hòtẹ́ẹ̀lì ẹ wá wo sinimá yìí o ṣé ẹ tiẹ̀ ti wò ó àbẹ́ ẹ̀ tí ì wò ó ṣẹ́yìn dúró de apá kejì abẹ́ ẹ lérò pé ibi tó tán sí yẹn náà ló yẹ kí sinimá yìí tán sí hòtẹ́ẹ̀lì la wà àwọn èèyàn kan ti ń sọ lórí ayélujára wọ́n ní Abíọ́dún Jímọ̀ bàbá Jòmó fíìmù yóò gbọ́dọ̀ parí síbẹ̀ ẹ jẹ́ kó ní continuation a mọ̀ pé ẹ lè ṣe continuation ẹ̀ ni a mọ̀ pé ẹ lè ṣe ẹ kó ní continuation ká wo nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ẹni tó ní hòtẹ́ẹ̀lì yẹn bó ṣe ń ṣe bí wọ́n ṣe pa Jòmó adé bí wọ́n ṣe pa ká wo bó ṣe ṣẹlẹ̀ a mọ̀ pé nǹkan tẹ́ ẹ lè ṣe nínú ẹ fún wa ní continuation tẹ́yìn náà bá need the continuation ẹ máa kọ sí comment section wípé and do the continuation hòtẹ́ẹ̀lì la wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ná hòtẹ́ẹ̀lì ẹ máa fura o a ò ní ràn fẹsẹ̀ sí lágbára Ọlọ́run. ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá bóyá èyí tó ṣe ìjáde èyí tó ti jáde tipẹ́ tàbí èyí tá a ti wò lọ́jọ́ tó ti pẹ́ ibi yìí la ti ń sọ nípa ẹ̀ we are not here to upload anybody content ihun tá a wà ń bí ni láti ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá bẹ́ẹ̀ bá rí content yín ẹ jọ kẹ́ ẹ tó ṣe kinní yẹn fún wa ẹ sọ fún wa á yọ kúrò abẹ́yìn ni o. Hotel Lawa is a suspense-filled Yoruba thriller packed with mystery, betrayal, missing person, and shocking secrets hiding behind the wall of luxury hotel. In this review, Leyin Itage breaks down the terrifying events surrounding Room 13, the sudden appearance of Mr. Ade, and the suspicious cover-up involvement hotel management. As investigation depends on CCTV footage, mysteriously disappear, the truth behind fantasy hotel slowly unfold in this gripping Nollywood drama, starring Damilola Oni, Anike Ami, and Abey Jomo. Hotel Lawa combines emotional family tension, courtroom drama, secret relationship, and psychological suspense into one unforgettable story. Watch this full review to uncover the hidden message, major plot twist, and lesson behind this trending Yoruba movie. Hotel Lawa, gbogbo ẹni tó bá ti ń ná hotel ẹ máa fura o. Ẹ ní láti wo sinimá eléyìí sinimá ńlá iṣẹ́ ńlá tó juṣẹ́ lọ ni. Ẹ̀yin náà mọ̀ pé Abey Jomo kò ní fún wa níṣà òun ò ní bá wọn hera débi pé ó máa hera tí ò lọ́mọ́nú. Hotel Lawa yìí is one of the best. Ó dẹ̀ ṣọ́ fún mi pé fíìmù yìí máa ní apá kejì. Or what do you think? Abey Jomo náà mọ bó ṣe máa ṣe náà. Ṣé ẹ ti rí Hotel Lawa tẹ́lẹ̀ abẹ́ ẹ̀ tí ì rí? Tẹ́ ẹ bá ẹ̀ tí ì rí ẹ máa lọ sórí Product TV lórí YouTube tàbí kẹ́ ẹ wo Anike Ami. Both Anike Ami and Product TV àwọn ni wọ́n jọ ṣiṣẹ́ yẹn papọ̀. Channel méjì yẹn náà lẹ ti lè lọ wò. Ẹ máa rí ẹ̀kọ́ kọ́ ẹ dẹ̀ máa rí ọgbọ́n kọ́ ń bẹ̀. Ẹ̀kọ́ kí lẹ̀yin rí kọ́ tẹ́ ẹ bá ti wo sinimá yìí ẹ máa fílẹ̀ ní comment section ẹ jẹ́ kí n wo nǹkan tẹ́yin rí kọ́ èmi ti rí tèmi kọ́ o and I can rate this movie 100/100. Ṣẹ́yìn náà láìkẹ́ títí ìgbà míì tá a tún fi pàdé èmi àti yín a ò ní jọ ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.